Ọ̀yọ́ bẹ́ẹ̀ kọ́ Empire yín ti dàwó ó ti pẹ́ ògo àná lẹ́ fọkàn sí ayé ti lajú ẹ̀yin lẹ ó wá o. Ọ̀yọ́ bẹ́ẹ̀ kọ́ Empire yín ti dàwó ó ti pẹ́ ògo àná lẹ́ fọkàn sí ayé ti lajú ẹ̀yin lẹ ó wá o. ló ń bá wọn jà fún superiority gbogbo wa láti dàgbà sókè o ọ̀làjú tó dé lásàmúlò agẹ́tàǹgbè fọ́ no be property. Ọ̀yọ́ bẹ́ẹ̀ kọ́ Empire yín ti dàwó ó ti pẹ́ ògo àná lẹ́ fọkàn sí ayé ti lajú ẹ̀yin lẹ ó wá o. ọtí lọ tí ẹjọ́ obì ló bí mọ̀ràn ẹmúlẹ́mú àràjòǹjò adíá fún kékeré Ọ̀yọ́ abùfágbà ibẹ̀ wọ́n ní kí gbogbo wọn ó rúbọ nítorí ẹjọ́ ẹnu àìmẹ́nu ètè àìmẹ́tè tí kó ọ̀ràn bá ẹ̀rẹ̀kẹ́ èmi àkàndọ̀ ọ̀rọ̀ Awíkóńkó bá wọn rò mọ́sẹ́ wọn èmi bá wọn rò mọ́sẹ́ wọn o àkàndọ̀ ọ̀rọ̀ èmi bá wọn rò mọ́sẹ́ wọn kékeré Ọ̀yọ́ wọn èyí tì ẹ́ jọ èmi bá wọn rò mọ́sẹ́ wọn àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò irúnmọlẹ̀ padà bọ̀ràn míyàn mo tún ti dé ajé pariwo bẹ́ẹ̀ yóò kó má sì fi ọ̀rọ̀ ìjìnlẹ̀ gbáyìí mo kànlẹ̀kùn wọ́n wọlé àròyé wá ìpínrin ni mi ọba gbogbo aṣọ ọ̀kín ni mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀ borí bá kún alábẹ́ni ẹ wá lọ bọ́ bá jẹ́ odò ló pẹ́ ránṣẹ́ kò mọ̀ wẹ̀ bá a bá ń sọ nípa ẹjọ́ ẹwẹ́ àtàròyé tó mọ́gbọ́n wá lẹ́nu ẹni tọ́lọ́run ọba mi fi rán ẹja rántí olóògbòrò àkàndá ẹyẹ olóhùn tó dùn nbàkà ló lè mẹsẹ̀ àròyé ìran àwòkọ lọ̀gá bọ́jẹ́ ti káfọ́ni dára odídẹrẹ́ lólò fófó gbogbo wọn mọ kọ́ ẹ̀kọ́ lára wọn tí mo fi ń ṣàgbéjì ara mo tún kí gbogbo ọmọ kóòtù òjìire bí ṣẹ̀ṣẹ̀ ń joko korokoro ṣé bàbá òye mẹ̀lábà àlàáfíà ọlọ́run alààyè kọ́mọ bá gbogbo wa àkàndá bẹ́ni tá a tẹ̀ lẹ́sẹ̀ mọ́lẹ̀ ọ̀bá tí ìjàjàbọ́ ẹni ó tẹni lẹ́sẹ̀ mọ́lẹ̀ gan ò ní nísinmi Ọ̀yọ́ Aláàfin mi odó ni àní wọ́n ra sòòsó màá ló ní wọ́n bá kọ lẹ́tà pé àtìkiri ní wọ́n bá kóra wọn sínú dààmúdààbò ogun nílé ogun lóde bí ẹkún àpọkọjẹ òkú ọ̀rọ̀ tí ń tọ̀yọ́ wá lójúmọ́ ò ló ń kà èébú àtìpé tí ń ti bẹ́ẹ̀ jáde ò níye ńlábà tó rí fọ́nrán kan lórí ìtàkùn ayélujára bàbá kan tó pe rẹ̀ ní pòfẹ́sọ̀ ẹgbọ́n tó sọ. àwọn òun lè sọ wípé kò sí Aláàfin tó challenge leadership Ọọ̀ni nítorí pé Ọọ̀ni ò sí ní position of leadership láti ìpìlẹ̀ gbogbo ìgbà tí Ọ̀yọ́ ń ṣe ọlá tí Ọ̀yọ́ ń ṣe ipò imperialist power kò sí nǹkan tó ń jẹ́ Ọọ̀ni gbogbo ìtàn tí wọ́n ń jọ tí wọ́n kàn àgbélẹ̀kọ ni ìgbà tọ́yọ́ tó fi jẹ́ imperial power tí à ń fogun ja àwọn ìlú káàkiri tí à ń kó àwọn èèyàn ẹlẹ́rú tí à ń ṣe expansionist expedition nǹkan tó yóò jẹ́ pé à ń fi ń fẹ́ ìlú ká títí because evolution ni Ọ̀yọ́ evolve from being a settlement to a kingdom then to an empire nǹkan tó ń pè lẹ́ empire ó yàtọ̀ sí kingdom nǹkan tí ò yé àwọn èèyàn nìyẹn téèyàn kan bá ṣe olórí lórí ìlú tó ń pè ní empire kò ń ṣe ẹgbẹ́ ẹni tó ṣe olórí lórí kingdom. ó ní wọn ò lè sọ wípé kò sí Aláàfin tó challenge Ọọ̀ni torí pé Ọọ̀ni ò sí ní position of leadership láti ìpìlẹ̀ gbogbo ìgbà tí Ọ̀yọ́ ń ṣe ọba tí Ọ̀yọ́ ń ṣe ipò imperialist power kò sí nǹkan tí ń jẹ́ Ọọ̀ni gbogbo ìtàn tí wọ́n ń hun jọ àgbélẹ̀rọ ni ńgbà tí Ọ̀yọ́ jẹ́ imperial power tí à ń fogun ja ìlú káàkiri tí à ń kó àwọn ọmọ èèyàn lẹ́rú tá à ń ṣe expansionist expedition pé à ń fẹ̀ ló ká because evolution ni Ọ̀yọ́ evolve from being a settlement to a kingdom to an empire ohun tí wọ́n ń pè lẹ́mpire ó yàtọ̀ sí kingdom ohun tí bàbá wa tó sọ̀rọ̀ rántí fi kún un ni pé from empire to nothing from empire to alárìnkiri from empire to tenant ní àgọ́ ọ̀já ṣe é ti wá rí i pé Ọ̀yọ́ mèsì Àkàndá mèsì àjọ pé àní ajáwé ẹni rí ká
bá mú pa ẹni rékọ̀ ó lóun ọ̀ jáde ìdà ló sì kọ̀ tí ọ̀fẹ́ wakọ̀ yìí ta ni ó sì pẹ̀ fún dàkọ́ wakọ̀ kó lórí ó dirí ẹ̀mú ìdà ń jó wéré o ọ̀rọ̀ èyí ti kọjá àtàṣejù ó yẹ ká dáàbò bo àṣà ìtàn àtàwọn nǹkan àjogúnbá wa àwọn onítànkìtàn ọlọ́rọ̀kọrọ̀ wọ̀nyí wọ́n kórè ìtàkùn ayélujára á ti ṣèyí sí Olódùmarè ológo sẹ́kì ìsunrun alẹ́ ìyàwó ẹ̀ kì í sun tọ̀sán òsálẹ̀ wọn ò sì fààyè gbàlè yíyàn bó ni wọn ò ṣe wá dọlọ́mọ bẹ́yìn ò bá ti wọ́n kú tẹ́ ẹ fẹ́ sòjóró ẹ gbà pé n ò ní gbà á láàbọ̀ ọjọ́ tẹ́ ẹ bá ti sinmi kí kò kú ìtànbọ̀ òde ọjọ́ náà ni n ó sinmi jàngbọ̀n àlàáfíà ó sì jọba ọmọ ọba tí ń bá wọn yẹ̀yẹ́ Oonirisa lóde Ọ̀yọ́ ọmọ ọba tí ń bá wọn lọ́wọ́ sí AI fídíò láti tàbùkù Ọọ̀ni bó tiẹ̀ jẹ́ pé ìran baba ńlá baba wọn ìbàrìbá ni ẹ pé mo ní ọmọ ọba tí ń jalákàn ló kọ rẹ̀ ntí ọ̀jẹ̀ ní jẹun àwọn ìbéèrè kan bẹ tá a fẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ bá wa dáhùn ṣé bẹ́ẹ̀ gbà pé Ọ̀rànmíyàn ló tẹ Ọ̀yọ́ dó ẹ sì gbà pé ó wá láti Ilé-Ifẹ̀ ìbò wa nílé Ọ̀rànmíyàn Ilé-Ifẹ̀ ni àbí èwo wá làgbà nínú Ọ̀yọ́ àti Ifẹ̀ ìlú tó tẹ̀dó ni àbí èyí tó ti wá àpèrè èwo ló wá dàgbà jù èyí tí wọ́n ti bí òní àbí èyí tí òun gangan dá ìbéèrè kejì bí kì í bá dìjà Ọ̀rànmíyàn ló fi yan ọba lọ́lẹ̀ ní Bẹ̀ẹ́ní tó sì wà nínú ìtàn wọn dọ́là kí ló wá dé tí Aláàfin ọ̀sọ́ rí pé òun ju ọba Bẹ̀ẹ́ní lọ àbí Ọ̀yọ́ ní lọ́kàn pé àwọn ju ọba Bẹ̀ẹ́ní lọ ìbéèrè kẹta aláya púpọ̀ ní Odùduwà ẹ̀rí sì wà káàkiri pé ó bímọ púpọ̀ ìdènà pé ọ̀pọ̀ ìlú ló tọ́ka sí Odùduwà gẹ́gẹ́ bí baba ńlá baba wọn ọwá Òbòkun ilẹ̀ Ìjẹ̀ṣà jẹ́ kan òun sáà lọ́lọ́ rèé bomi òkun wá tí wọ́n fi la ojú Odùduwà lọ́jọ́sí asá àti sọ ìtàn rẹ̀ rí ọwá ó sì bu omi òkun wá ńlẹ̀ pè títí tó di ọwá Òbòkun ńbo wá ní Ọ̀yọ́ ti rí ìtàn àgbélẹ̀rọ Ọ̀kànbí kí ló dé tí kò sí ọwá Òbòkun nínú àwọn ọmọ Ọ̀kànbí méjèèje ìkẹrin bí Ọ̀yọ́ bá gbà wípé Ọ̀kànbí nìkan ni Odùduwà bí àrífín ńlá ni yóò jẹ́ sí àwọn ìlú tó kù tí wọ́n gbà wípé Odùduwà ní baba ńlá baba wọn ntí Ọ̀yọ́ ń sọ fún wọn ni pé ọmọ àlè ni wọ́n kì í ṣe ojúlówó ọmọ Odùduwà ta ni ká pè ní baba tiwọn ìbéèrè karùn-ún Ọ̀yọ́ ní Ọ̀rànmíyàn ni àbígbẹ̀yìn Ọ̀kànbí nínú ọmọ rẹ̀ méjèèje ìyẹn túmọ̀ sí pé ẹ̀gbọ́n mẹ́fà ni Ọ̀rànmíyàn ní wọ́n sì ti jáde tẹ ìlú dó kí Ọ̀rànmíyàn ó tó tẹ Ọ̀yọ́ Ẹlẹ́dó ṣé ká sọ pé Ọ̀rànmíyàn ju àwọn ẹ̀gbọ́n tí wọ́n jọjọ́ mọ ìyá kan bàbá kan náà lọ ni bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí a jẹ́ pé adé àwọn mẹ́fẹ̀ẹ̀fà ju ti Ọ̀rànmíyàn lọ kí wá ló dé tí Aláàfin pera rẹ̀ lólórí aládé ń béèrè kẹfà ó jàre ẹ̀yin Ọ̀yọ́ ẹni Ọ̀kànbí bí ọmọ méje àwa ò jíyan o kí ló wá dé tí mẹ́fà tó kù nínú àwọn ọmọ Ọ̀kànbí ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Oonirisa nínú ìfẹ́ àti àlàáfíà tọ́jà Aláàfin àti Ọ̀yọ́ nìkan ìní ń sọ̀kùn sílé bàbá tiwọn ìkeje ìdílé tí ń jọba nílé-Ifẹ̀ ẹjọ́ Odùduwà láti ọ̀dọ̀ ìyàwó mẹ́rin ni wọ́n lẹ́yìn tí àwọn ọmọ Odùduwà kan ti jáde àwọn kan ò kú nílé láti máa tọ́jú bàbá wọn Odùduwà kí ló dé tí Aláàfin fọ́jú sí ìfẹ́ àwọn arákùnrin rẹ̀ ta ni wọ́n ń pè lẹ́rú ta labọ rẹ̀ ńbo ló ti wá ń béèrè kẹjọ láti ìgbà tí Ọ̀yọ́ ti ń fọwọ́ òsì júwe lé bàbá wọn tí wọ́n ń tàbùkù àpèrè Oòduà kí láǹfààní tó mú bá wọn ju ìtìjú lọ ìkẹsàn-án fún ọdún mélòó ni Aláàfin àti Ọ̀yọ́ fi rìnrìn àjò àwàpadà sẹ́yìn bíi tirẹ̀ yìí dé ìdí ni pé gbogbo ẹni tí wọ́n ní òní lọ ló ti ga ojú kan lẹ́yìn wà bí omi adágún kò sẹ́ni tí ó mọ̀ tàbí gbà nínú wa pé ìlú ńlá ìlú olókìkí ni Ọ̀yọ́ nínú ìtàn ogun tí wọ́n ń kó ja ọmọ ìyá wọn nílẹ̀ Káàárọ̀ Oòjíire tí wọ́n fi ń jà wọ́n lólè kó wọn lẹ́rù tàfẹ́ èbó sọ nǹkan ní wọn di tí wọn ò lè wáyé mọ́ kò sí ogun láti jà mọ́ yàtọ̀ sí ogun Fúlàní tó ṣe wa mọ́ a fẹ́ bá wọn jà ká tó mọ̀ pé Fúlàní tó dọmọ Ọ̀yọ́ pọ̀ lára àwọn èyí ló wá láti Málì á ti wá kojú ọ̀tá òde ńgbà tọmọ ìyá wọn ń bẹ láàrin wa a jẹ́ pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire ká má fi Ọ̀yọ́ lẹ̀ pẹ̀lú dúdú ká jẹ́ kó yé wọn pé gbogbo ọlá òkìkí empire tí wọ́n ní ó ti kú ó ti wọlé sí Kàtúngà ìwúlò rẹ̀ báyìí ò ju kí àwọn akẹ́kọ̀ọ́ fi kẹ́kọ̀ọ́ ní yàrá àkàwé lọ
Ọ̀yọ́ empire ti fọ́ọ̀lù ó ti wà nínú ìtàn kò lè dìde mọ́ bí yóò bá dìde kì í ṣe lórí ogun jíjà bíi tàtẹ̀yìnwá tàbí òwò ẹrú kíkọ́ ọmọ ìyá ẹni tàlẹ́rú ó lè dìde pẹ̀lú technologies àbí ICT ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ká mí ẹ̀mí àǹfààní ìgbàlódé sí wọn níyè kí wọ́n sọ ògo empire nánú kí wọ́n lè rí ògo míì tuntun gbámú ògo ìgbéga ìlú ìpèsè iṣẹ́ fún àwọn ọ̀dọ́ bá a ti ń jàǹfààní òṣèlú kí wọ́n yàgò fún títàbùkù àpèrè Oòduà kí wọ́n gbé ìfẹ́ pẹ̀lú ìrẹ́pọ̀ lárugẹ ìjà àgbà pẹ̀lú èyí àti tọ̀hún kò lè ràn wọ́n lọ́wọ́ elégbẹ̀lẹ̀ ẹgbẹgbẹ̀rún mọ̀rúfú ọ̀kọ́là ọ̀ọ́dúnrún ìkànnì ọgbọ́n irinwó Ọ̀yọ́ legacy ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ajíṣebí Ọ̀yọ́ wọn ò lè gbé Ọ̀yọ́ débì kan Ọ̀yọ́ nílò ìfẹ́ látọ̀dọ̀ gbogbo wa ìdí ni pé kò sẹ́ni tó lè dá ìfẹ́ ara rẹ̀ ní kò sì sẹ́ni tí yóò yìnra rẹ̀ kò sẹ́ni tó lè dá yé ara rẹ̀ gbé o ara ò lè dá àràdá nílò ara wa ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ èmi Àkàndá sí pé bẹ́ẹ̀ jagun ìtàn nígbàgbà lè ṣẹ́gun ẹ̀bí lẹ́sìn máa jẹ́ tibẹ̀ bọ̀ kẹ́ẹ̀sì tó sí níyè ralẹ̀ralẹ̀ ògo tó wà lára Ọ̀yọ́ àti Aláàfin yóò ti parẹ́ tán ọ̀rọ̀ àgbà ni o bí ọ̀tá egbò yóò ta èyí kókóró bí ọ̀sẹ̀ lálọ́ yóò ṣe lábọ̀ dandan tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò Àjàó Àrò ojúlówó ọmọ Ọ̀yọ́ pọ́nbélé tí ò níyàn jíjà nínú n ó kìdá ọ̀rọ̀ mi bàkọ̀ máa tún fà á yọ láìpẹ́ rárá ẹ láìkì kẹ́ fọ́lù péèjì mi Awikonko TV Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko Ewì Exponent Awikonko Ewì Exponent ẹ ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní wọmi orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrì ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjùwà ṣe o.